Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín o wípé ibikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Àwa mà tún ti dé o. Adé bí a ti ń dé, a tún ti mú ìròyìn ayọ̀ gidi kan wá fún yín ni o. Ìròyìn tó jẹ́ wípé ó pàkásọ̀, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Ẹ̀yin èèyàn mi, níbikíbi tẹ́ bá wà ìtara ṣàṣà kẹ́ jáde, kẹ́ ẹ wá gbọ́ ìròyìn tó tún ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wọ ẹ̀yin èèyàn mi, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló ṣe kókó. Bẹ́ẹ̀ ni o, fídíò ọmọ Ìgbò kan, gbogbo wa la máa rí fídíò ọmọ Ìgbò kan tó ń circulate lọ́wọ́lọ́wọ́. Àwọn tó ń ṣe TikTok, àwọn TikTokers, wọ́n máa rí, àwọn kọ̀ọ̀kan náà máa tún máa rí torí fídíò ẹ̀ ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Arábìnrin yìí ní pé ọ̀rọ̀ tó sọ kò ṣe Nàìjíríà tẹ̀lé ti sọ́nà. Ó ní pé kí wọ́n máa pa gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní Canada, wípé òun máa poison wọn ní lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ wò, ṣùgbọ́n ṣé mọ̀ wípé ọmọ Yorùbá nílé lóko, ẹ má jẹ́ ká ka ọ̀rọ̀ ẹ̀kún gálà tá a máa gbé sórí ní go slow. Bẹ́ẹ̀ ni o, ẹ má jẹ́ ká ka ọ̀rọ̀ ẹ̀kún gálà tá a máa gbé sórí, nítorí pé ibi táwa ṣì ń lọ jìn, ọ̀nà wa ṣì jìnnà ju gbogbo tí òun bá wa sọ yẹn lọ. Bẹ́ẹ̀ ni, torí tí ọ̀nà wọ̀ bá jìn, àní máa jókòó ti wèrè tó sọ pé òun orí màá bá ṣe pé òun ló ti ń pariwo. Kó lọ máa fèsì àwọn títí Canada lọ, torí mo mọ̀ pé àwọn náà ò ní gbà fún nítorí pọ́nà wájú ni o. Ẹ má jẹ́ kí ó jẹ́ distraction fún wa. Bẹ́ẹ̀ ni, nítorí Canada ni obìnrin yìí wà tó ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ yìí. Kí àwọn Canada náà kọ́ máa ṣe kíni, kọ́ máa bá fa ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́, kí ni solution? Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ jọ̀ọ́, kí ni solution? Lọ́wọ́lọ́wọ́ báyìí, Ngozi Iweala, gbogbo wa la máa mọ̀. Àwọn tó bá mọ Ngozi Iweala máa bá wa kọ sí comment section. Ngozi Iweala, òun ni world best trader, òun ni number 1 world trader tó jẹ́ pé obìnrin oníṣòwò àgbáyé, òun ọmọ Nàìjíríà ni Ngozi Iweala. Òun ni ó jáde tó wá sọ àwọn ọ̀rọ̀ kankan. Ṣẹ̀dẹ̀ rí àwọn ọ̀rọ̀ tó sọ, ká má parọ́, ó ń jọ gàtẹ́ ni, kó jọ gàtẹ́, ó ti ń fẹsẹ̀ méjèèjì tìró báyìí o, nítorí àwọn ọ̀rọ̀ tó sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, ká má parọ́, ó ṣe kíni, ó rí Ngozi Iweala ní o, ìyẹn obìnrin bí ọkùnrin takuntakun ni o. Torí pé àkọ́kọ́ náà ṣe rí ìgbà tí Jonathan wà lórí oyè, kó tó kúrò níbẹ̀, ó ní òun ò lè fi ẹ̀jẹ̀ àwọn ará ìlú, pé kò wọ́ọ̀tì ń tán fi ẹ̀jẹ̀ ará ìlú rúbọ fún, nítorí pé ó rí pé òun kò ṣe nǹkan tóun lè ṣe, kò ṣe pé kò lè rúlù lò, bí kò ṣe pé kò fẹ́ ẹ̀jẹ̀ èèyàn ní títa sílẹ̀, kò fẹ́ situation tó jẹ́ wípé a wá di pé à ń para wa, à ń ṣe bó ṣe wù ú. No, torí ẹ̀ ó rọra gbé lẹ̀ ní peacefully tí ò sí wàhálà o. Ẹ̀yin èèyàn mi, ṣe mọ̀ pé kò sí wàhálà. Ìgbà táwọn èèyàn máa sọ̀rọ̀, ìgbà tó máa pariwo síta, wọ́n ní nítorí pé ó jẹ́ PDP ni, àbí bẹ́ẹ̀ kọ́, ní táwọn èèyàn sọ kọ́ nìyẹn. Wọ́n nítorí pé ó jẹ́ PDP ni. But now tí APC wá wọlé, ẹ jọ̀ọ́, ṣé insecurity ṣé kò continue náà? Now Iweala ti sọ̀rọ̀, ó ní security wọn ò mójútó ní Nàìjíríà, wípé ohun tí ò necessary lọ mójútó. Yes, ó ní security pé wọn ò mójútó ní Nàìjíríà, wípé ohun tí ò necessary ni wọ́n mójútó. Kò parọ́. No, tá bá máa sòótọ́ kò parọ́. Torí èmi yìí máa ń sọ, tá bá fẹ́ kí a survive ní Nàìjíríà yìí o, wípé a fẹ́ survive gidi ní Nàìjíríà yìí, kó lọ pa gbogbo àwọn politician, kó kó gbogbo àwọn politician kúrò lórí ilẹ̀. No, ẹ wo ọ̀rọ̀ yìí, tó bá ti kó gbogbo wọn kúrò lórí ilẹ̀ yìí, tí kò bá ti sí politician kankan níbẹ̀ mọ́, tí ò sí politician kankan tó ń rú Nàìjíríà mọ́, ṣe rí ìgbà yẹn Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ máa ní next step. Ṣe rí nǹkan tí Ngozi Iweala sọ yìí, láyé Jonathan, Shibogers ni wọ́n pariwo, wọ́n sọ̀rọ̀, wọ́n nítorí pé Jonathan jẹ́ ọmọ PDP ní, wípé àwọn APC lọ lo àwọn Boko Haram láti máa fi tákù ìjọba Jonathan. Now àwọn APC dẹ̀ ti wà ń bẹ̀ sí yìí o, àbí bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ ṣe bá sọ pé káyẹn tó bá lajá lórí ó máa mú ajá èso, kí ló dé tó máa já wọn so? Mo béèrè ní o, kí ló wá dé tí wọn máa já wọn so, tó fi wá jẹ́ pé ajá wọn wá ń terrorize ìlú? Apá wọn gan kò wá ká ajá wọn mọ́, bẹ́ẹ̀ ni apá wọn náà ká ajá wọn mọ́, nítorí àwọn gan mọ̀ pé ẹ̀mí wọn ò gbé mọ́. But now APC ti wọlé o, kí ló dé tó fi jẹ́ wípé wọn ò lè ṣe kíni, wọn ò lè ṣọ̀nù àwọn Boko Haram.
tí ó jẹ́ pé Boko Haram ti ṣe kíni ó ti gbàlú mọ́ wọn lọ́wọ́ o Boko Haram ti gbàlú mọ́ wọn lọ́wọ́ o ṣùgbọ́n nípa àwọn ló ń lò wọ́n tẹ́lẹ̀ now ẹ̀mí wọn ò gbé now ìwọ tó bá fẹ́ dìbò 2027 ta ló máa dìbò fún báyìí ṣé APC ni àbí PDP ẹ máa bá wa kọ sí comment section bóde jẹ́ Labour Party òbí dẹ̀ ni ẹ máa bá wa kọ sí ní comment section kárí yín ẹ̀yin èèyàn wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ bá mi share ẹ share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ ká mọ opinion yín nítorí pé kíni a fẹ́ ṣe kíni a ti change ẹ̀ a ò fẹ́ ojú kan mọ́ a fẹ́ ìyípadà ní lọ́wọ́lọ́wọ́ báyìí because ní lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ mọ̀ torí pé ṣẹ́rí a fẹ́ mọ̀ bóyá PDP ló máa dìbò fún bóyá APC mo wá fẹ́ mọ̀ bóyá ẹni tẹ́ fẹ́ dìbò fún yẹn bóyá òun ló máa wá ṣe Nàìjíríà bóyá ẹni tẹ́ fẹ́ dìbò fún yẹn bóyá áńgẹ́lì ni bóyá kò ní ṣe tiẹ̀ bóyá áńgẹ́lì ni ẹ fẹ́ dìbò fún ló máa wá tún Nàìjíríà ṣe nítorí pé torí ẹ̀ la ṣe ń sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ fẹ́ ṣé ebi ní ìṣòro yìí ni àbí kọ́ pín orílẹ̀-èdè ẹ jẹ́ kọ́ pín orílẹ̀-èdè ẹwẹ́ ìyá mi bàbá mi bá mi share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yé àwọn èèyàn nílé lóko náà pé Yorùbá nation láfẹ́ ẹ jẹ́ kó yé wọn ìyá mi ẹ̀yin bàbá mi ẹ dákun ẹ dìde ẹ wo ọwọ́ tẹ́ fi ń share yẹn ò ní kán ojú tẹ́ fi ń tẹ̀ sójú ẹ̀gùn ò ní fọ́ ẹ máa bá wa share ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ wo nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé lọ́wọ́lọ́wọ́ báyìí Yorùbá nation ni ẹ máa bá mi kọ sí comment section pé God bless Yorùbá nation God bless my country ẹ máa bá mi kọ síbẹ̀ ìyá mi ẹ̀yin bàbá mi nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ṣe kíni ó ti dógún ẹ ṣe kíni ẹ make sure pé ìbò yàn tẹ̀ yìí ẹ wo ojú kẹ́ tó di o ẹ má kàn waste ìbò yín lọ́tẹ̀ yìí ẹ wo ojú kẹ́ tó di nítorí wípé kíni àṣemọ́ ni o àti bínú bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá àti bínú lọ́wọ́lọ́wọ́ báyìí a máa fẹ́ ìṣèdágbére o nítorí pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé bó pẹ́ bóyá onílé ara ilé ẹ dákun ẹ bá mi ṣe kíni la fi ń sọ fún yín pé ó dàbọ̀.